ìrúbọ ọpẹ́ ní Sólómọ́nì ọba ṣe tátóbìjú fi kọjú sí iṣẹ́ lóore. ìránṣẹ́ Ọlọ́run alààyè dókítà Adékúnlé ọmọkùn ọlá ló pè mí ò ní Àlàmọ̀kẹ́. òní ọjọ́ ìkẹrin oṣù kẹrin ọdún làyájọ́ ọjọ́ ìbí mi bá ń fọpẹ́ fọ́lọ́run ọba. bàbá Tolúwa ni mí ó ní mo rántí ohun tó ní Sáàmù wí o. òótọ́ ni pé bí kò ṣe pé Olúwa bá kọ́ ilé àwọn tí kò ń ṣe lásán. bí kò ṣe pé Olúwa bá pa ìlú mọ́ òbí gbowó olùṣọ́ ìgbẹ́dárùn mojú. bàbá àti Jésù ni mí ó sì dúpẹ́ lọ́wọ́ oníbú ọ̀rá nítorí o. Ọlọ́run kò mọ dídọ́pẹ́ rẹ̀ sí ọ̀láyà lórúkọ Jésù Kristi ọba. ọmọ bàbá mi Gilbert Bọ́ládé Òkun alátọ́dún olóògbé lọ́jọ́ tí mo ń gbọ́ bí mo ti ń wí o. ọmọ ìyá mi Christiana Bọ́ládé Òkun ọlá mo fi gègé lọ́rọ̀ ẹnu mi. ìrẹ̀lẹ̀ mi Àlàmọ̀kẹ́ fi péré rẹ̀. mo ní wọ́n pè ọ́ bí ológun ẹrú o. aláṣẹ àti olùdarí Olúmọ̀rọ́tì group of schools. owó pè ọ́ bí oníwọ̀n fa ọgbọ̀n. owó pè ọ́ bí ológun kẹ́kẹ́. bàbá àtẹ̀mí mímọ́ ní mímọ́ pè ọ́ bí ọlọ́gbọ́n àbájá. mo fẹ́ ṣe wẹ́rẹ́ o. Dr. Okunola Adékúnlé Rótìmí Williams. mo fẹ́rẹ̀ láwọn bàbá rẹ̀. ẹ̀rìn jíyàn Èkìtì níṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. ọmọ erin jò kìtìrì nájà yín ni ó. ọmọ erin ṣùgbọ́n àṣà yoyoyo. ọ̀pẹ̀kẹ̀ ilé tí ènìyàn gbọ́dọ̀ dá kankan lébẹ̀. àbọ̀ ọmọ pé kọ́ ọmọ gbádọ́rì rẹ̀ àdọ̀bìbọ̀. kọ́ ọmọ kù dórí rẹ̀ àdọ̀gbàlájà ejò. kọ́ ọmọ wòwò dórí rẹ̀ àdì kirikiri tóbi nílẹ̀ àwọn bàbá rẹ̀ ni. onídé tí erin kẹ́ ẹ̀ mọ́mọ́ odò. kẹ́ ẹ̀ mọ́mọ́ odò. òkèlè rí ṣan yìí sí lulẹ̀ ọ̀hún. olùdásílẹ̀ King's Court Christian Center wọn ni mò ń ké sí o. bàbá ọba ni Jésù. bàbá Olúmọ̀rọ́tì mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi. ọmọ wa ọmọ ẹkùn ọmọ àjísùwọ̀n ọmọ ajíire ni. ọmọ àmọ́jọ́ gbogbo dára bí èmi. ọmọ aláàgọ́ ajílù gbèrè ní ṣọ́ọ̀ṣì. ọmọ alébàtàkẹ́ ìrókè lọ́kàbọ̀ lọ́nà àdúrà. ọmọ alébàtàkẹ́ ìrókè lọ́kàbọ̀ olùgbìmọ̀rún sí mi onígbàgbọ́. ọmọ ajíbólú gbala sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ o. ọmọ ajífàlélúyà lọ́gùn èṣù wọlẹ̀. ó ti ṣọdún èyí ọ̀wà níjẹ́ṣe mo fún ọ lórúkọ Jésù Kristi ọba. àṣeyí ṣàmọ́ọ̀dún o. ara ire gẹ́gẹ́ bí àkọlé àwọn orin tuntun tó ṣẹ̀ṣẹ̀ ṣe. ìlọlọ́run ọba yóò mọ̀ fi wá débì rẹ̀ dá. ibi kò ní kàn ọ́ lórúkọ Ọlọ́run ọba. ọmọ ogun ọlọ́wọ́ gbóhùn tó dání wáyé wí o. ọmọ wọlé rí ìjìyàn Èkìtì. wọ́n gbóhùn tọ́lọ́run ọba wí nípa tirẹ̀. ó ní nínú òdodo la ó fìdí rẹ̀ múlẹ̀ láyé ń bí o. ìwọ yóò jìnnà sí ìnira. ó ní ìwọ kì yóò bẹ̀rù. ìwọ kì yóò fòyà. nítorí ìnira kò ní súnmọ́ ọ. ogún ọdún o. ẹ̀mí rẹ̀ tó ṣe yìí ni yóò ṣọ̀pọ̀lọpọ̀ nínú ìfẹ́ Jésù Kristi